A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Mínísítà àná fún ìròyìn àti àṣà Alhaji Lai Mohammed ti ní yíyàn tí ààrẹ àná Muhammadu Buhari yàn sípò ní ọdún 2015 dá lórí ọdúnmọ́dún tí ó fi ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ kìí ṣe iṣẹ́ àkókò díẹ̀. Mohammed tí ó sìn fún ọdún 8 sáà Buhari ṣe àfihàn yìí nínú ìwé rẹ̀ Headlines and Soundbites: Media Moments That Defined an Administration, ìwé tí wọ́n ṣe ìkówójọ rẹ̀ ní ìlú Àbújá ní ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2025 láti fi ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ayẹyẹ ọjọ́ ìbí ọdún 83 Buhari, ṣe àfihàn ìrírí rẹ̀ lábẹ́ ìṣèjọba olóògbé ààrẹ àná. Ó ṣe ìrántí àkókò lẹ́yìn ìyànsípò Buhari ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2015. Mohammed ní ó gbà lákòókò kí ààrẹ àná tó dárúkọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, ṣùgbọ́n nítorí ìgboyà àti ìjẹ́rìí tí ó ní nínú rẹ̀ ni wọ́n fi yan Mohammed sí ìgbìmọ̀ tí Ahmed Jordan darí nínú oṣù kẹrin ọdún 2015. Lẹ́yìn tí wọ́n ti dárúkọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ kábínẹ̀tì yòókù, ìgbìmọ̀ yìí ni wọ́n ní kí ó ní ìjíròrò pẹ̀lú ìgbìmọ̀ ààrẹ Goodluck Jonathan tó ń fi orí oyè sílẹ̀, kí wọ́n jọ ṣe àgbéyẹ̀wò handover notes, kí wọ́n sì ṣe àgbékalẹ̀ blueprint fún ìjọba tó ń wọlé bọ̀. Lai Mohammed ní ìṣèjọba Buhari fún ọdún 8 fún láǹfààní àti mọ irúfẹ́ ènìyàn tí Buhari jẹ́, ìwà ọmọlúàbí rẹ̀ àti àfojúsùn rẹ̀ fún iṣẹ́ ìlú tí ó jẹ́ atọ́nà fún un nínú ojúṣe rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. AGF àti mínísítà àná fún ẹ̀ka ìdájọ́ Agbamòfin Abubakar Malami ti ń kojú ẹ̀sùn tuntun lórí ohun ìjà olóró tí wọ́n bá ní ilé rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni wọ́n ní àwọn rí ohun ìjà olóró wọ̀nyí ní ìlú abínibí rẹ̀ ní ìpínlẹ̀ Kebbi. Lẹ́yìn èyí ni àjọ EFCC yọ̀ǹda àwọn nǹkan wọ̀nyí fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fún ìwádìí tó lọ́rìn, nítorí èyí kò sí lára ojúṣe àjọ EFCC, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì sọ iye tí ohun ìjà olóró yìí jẹ́, ṣùgbọ́n wọ́n ní ó pọ̀ níye láti mú kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Malami tí ó gba ìyọ̀ǹda ní ọ̀sẹ̀ tí ó kọjá pẹ̀lú ọmọkùnrin rẹ̀ Abdulazeez àti ìyàwó rẹ̀ ṣì wà ní ọgbà ìwà àtúnṣe Kùjé látàrí wípé kò tíì yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda rẹ̀, ṣùgbọ́n àwọn kan ní ó ṣeéṣe kí ó mọ̀ọ́mọ̀ má yára pẹ̀lú gbèdéke rẹ̀ láti fi dènà ìwádìí àjọ DSS lórí ohun ìjà olóró tí wọ́n rí ní ilé rẹ̀. Orísun ìròyìn kan ní àjọ DSS ti wà ní àyíká ọgbà ìwà àtúnṣe láti lè ránṣẹ́ sí Malami gbọ́ nípa èyí ni ó fi ké gbàjarè, ṣùgbọ́n òfin gbọ́dọ̀ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Orísun ìròyìn láti ọ̀dọ̀ àjọ EFCC ní ìwádìí Malami ti bẹ̀rẹ̀ láti ìgbà ìṣèjọba adelé alága EFCC Ibrahim Magu. Ìwádìí yìí tẹ̀síwájú fún gbogbo àkókò adelé alága mìíràn Ibrahim Chukwu kí Ọlá Olúkóyèdé tó gba ipò. Ó ní kò sí ọ̀rọ̀ ẹ̀san pẹ̀lú ẹjọ́ Malami, àjogúnbá ni ẹ̀sùn Malami lọ́dọ̀ àwọn alága EFCC, òun náà sì mọ̀. Orísun ìròyìn yìí tẹ̀síwájú wípé Olúkóyèdé fìdí ẹ̀ múlẹ̀ wípé òun jogún bá ẹ̀sùn Malami níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò alẹ́ àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán National Television. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé ohun ìní 67 57 assets tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Malami àti ọmọkùnrin rẹ̀ méjèèjì. Ohun ìní yìí ni ó wọ 213 billion naira, ṣùgbọ́n ilé-ẹjọ́ fún Malami àti àwọn ọmọkùnrin rẹ̀ ní ọjọ́ 14 láti ṣe àgbékalẹ̀ ẹ̀rí wípé lótìítọ́ ni ó gba ọ̀nà òtítọ́ kó àwọn ohun ìní wọ̀nyí jọ, àìjẹ́ bẹ́ẹ̀ yóò pàdánù gbogbo rẹ̀ sí ọwọ́ ìjọba àpapọ̀ lẹ́yìn ọjọ́ 14. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti dá àwọn tí wọ́n ń pè wípé kí wọ́n júwe ilé fún un lóhùn bí ó ti ní ààrẹ nìkan ni ó lè júwe ilé fún un bí ó bá wù ú. Wike sọ èyí lánàá níbi àbẹ̀wò ìdúpẹ́ tí ó ṣe sí ìjọba ìbílẹ̀ Obio-Akpor ní ìpínlẹ̀ Rivers, bí ó ti tẹnumọ́ wípé àwọn wọ̀nyí kò já òun kulẹ̀ rí láti ọdún 1999. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé àwọn olóṣèlú láti ẹgbẹ́ kan ti ń ké sí Tinubu kí ó júwe ilé fún Wike lórí rògbòdìyàn òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Wike ní kò sí ojú àánú sẹ́ńtímẹ́ǹtì nínú òṣèlú, ohun tí ó ṣe pàtàkì ni ohun tí ènìyàn fẹ́, interest, ìfẹ́ ará ìlú. Ó fi kún un wípé wọn kì í fi agbára fúnni, wọ́n ń gbà á ní. Power is not given but taken. Fún àwọn ará ìpínlẹ̀ Obio-Akpor, àwọn ní agbára láti yan ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Rivers. Ó ní kò sí ẹni di gómìnà tí kò lọ́wọ́ Obio-Akpor nínú. Fún ìdí èyí, bí ẹ bá fẹ́ ẹ bú wa, bí ẹ bá bú wa tán kí ẹ wá ìbò wa, àá fi ìbò jẹ yín níyà. Wike ní kí wọ́n má yọ ara wọn lẹ́nu pẹ̀lú àwọn tí wọ́n wá ìyọnípò rẹ̀. Ó ní bí àwọn tí wọ́n yan òun sípò kò bá nílò òun mọ́, ó ní ẹ̀tọ́ láti yọ òun. Kì í ṣe ẹ̀tọ́ yín láti kọ́ ààrẹ ní ohun tí ó yẹ kí ó ṣe. Mínísítà ní Tinubu ti ṣe ohun mèremère fún ará ìpínlẹ̀ Rivers, àsìkò ti tó láti san lẹ́san rere ní ọdún 2027. Fún àwọn tí wọ́n ń pẹ̀gàn rẹ̀, Wike ṣàlàyé wípé iṣẹ́ òṣèlú lòun yàn láàyò, òun kì í ṣe pásítọ̀, oníṣòwò, sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí akọ̀ròyìn kí wọ́n fún un láàyè àti ṣiṣẹ́ òṣèlú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdílé oyè Fùsẹ́ǹgbùwà ní ilẹ̀ Ìjẹ̀bú kan ìlúmọ̀ọ́ká olórin Alhaji Wasiu Ayinde tí gbogbo ènìyàn mọ̀ sí Palm1 lábùkù lánàá lórí lẹ́tà ìfẹ̀hónúhàn tí ó kọ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, níbi tí ó ti ṣe ẹ̀sùn wípé wọ́n mọ̀ọ́mọ̀ yọ kúrò lára àwọn tí ó fẹ́ díje du ipò Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó ń lọ lọ́wọ́. Nínú lẹ́tà ìfẹ̀hónúhàn tí ó kọ ní ọjọ́ 8 oṣù kìíní ọdún 2026 láti ọwọ́ agbẹjọ́rò rẹ̀ Dr. Wahab Shittu ní Palm1 ti ṣàlàyé wípé ìdílé Fùsẹ́ǹgbùwà tí oyè Àwùjalẹ̀ kàn ti fi àṣẹ ránṣẹ́ tí ó ṣe lòdì sí ìlànà òfin oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn. Ó ní àṣẹ yìí wá láti fi ṣe ìdáwọ́kọ̀ fún un láti má ní ẹ̀tọ́ sí ìdíje àpèrè Àwùjalẹ̀. Nígbà tí wọ́n máa fèsì sí ẹ̀sùn Palm1 ní igbákejì alága ìdílé oyè Fùsẹ́ǹgbùwà Ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf ṣe àpèjúwe lẹ́tà ìfẹ̀hónúhàn yìí ní rádaràda, arrant nonsense tí kò ní nǹkan ṣe pẹ̀lú ètò ìyànsípò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lánàá ni Yusuf ti ní ó jẹ́ lẹ́tà tí wọn kò darí dáadáa, misguided letter. Yálà kí ó jẹ́ Wahab Shittu ni wọ́n ń ṣì lọ́nà tàbí Wasiu Ayinde ni wọ́n ń ṣì lọ́nà, rádaràda lèyí. Ó ní ìjọba ni wọ́n darí lẹ́tà sí, wọ́n á sì fún wọn lésì tí ó tọ́ sí wọn. Yusuf ní àwọn ní tó ọmọ ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà 20,000 members láti ìdílé oyè. Báwo ni àwọn ṣe fẹ́ ṣe àmójútó èrò? Ohun tí Palm1 sọ kò tọ̀nà. Ó fi kún un wípé ẹbí ti fi ọjọ́ sí ọjọ́ Ajé fún ìpàdé ìyànsípò nomination meeting àwọn tí wọ́n ń díje ètò ìyànsípò Àwùjalẹ̀ tuntun, níbi tí a ti rí ó lé ní 60 ọmọ oyè tí wọ́n du àpèrè ti dá awuyewuye sílẹ̀ pẹ̀lú Palm1 tí òun náà kéde tirẹ̀ ní gbangba. Ìdílé oyè Fùsẹ́ǹgbùwà fìdí ẹ̀ múlẹ̀ wípé Palm1 kì í ṣe ọmọ ìdílé oyè Fùsẹ́ǹgbùwà. Fún ìdí èyí, kò láǹfààní àti díje. Ayinde ti kàn sí ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Ìjẹ̀bú-Òde láti béèrè fún àṣẹ láti fi ṣe ìdáwọ́kọ̀ fún gómìnà àti àwọn 6 mìíràn kí wọ́n má tẹ̀síwájú nínú ètò ìyànsípò, ṣùgbọ́n ilé-ẹjọ́ kò gbà sí lẹ́nu kí Palm1 tó jọ̀wọ́ ẹ̀sùn nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ láìsí ìdí. Bákan náà ni ìdílé oyè wọ́gi lé ètò ìyànsípò kí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀ lákọ̀tun lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ dá sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìjọba ìpínlẹ̀ Edo ti sún ọjọ́ ìwọlé gbogbo iléèwé ìjọba àti aládàáni síwájú ní Edo Central Senatorial District fún sáà kejì second term. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìfẹ̀hónúhàn alágbára tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá ní Ekpoma, ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn Esan látàrí ìjínigbé gbogbogbà ní agbègbè. Ọ̀pọ̀ ènìyàn ni ó fi ara pa níbi ìfẹ̀hónúhàn yìí. Bákan náà ni wọ́n ba ààfin ọba Ekpoma jẹ́, ọ̀pọ̀ ṣọ́ọ̀bù ni wọ́n jà lólè tí wọ́n dí okòòwò lọ́wọ́ ní Ekpoma. Nínú àtẹ̀jáde láti ọwọ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ Dr. Paddy Nyamo ni wọ́n ti ṣàlàyé wípé àwọn sún àkókò ìwọlé akẹ́kọ̀ọ́ síwájú láì fi ọjọ́ sí till further notice. Nyamo ní àwọn ṣe èyí láti fi yanjú àwọn kùdìẹ̀kudiẹ kí àlékún lè bá ìgbáyégbádùn ará ìlú. Bí ó ti rọ òbí, alágbàtọ́ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láàrin Edo Central Senatorial District kí wọ́n ṣe àkíyèsí ìgbésẹ̀ yìí kí wọ́n sì tẹ̀lé òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kò dín ní ènìyàn méjì tí wọ́n yìnbọn fún tí wọ́n jí obìnrin tí ó lé ní 10 gbé lẹ́yìn tí àwọn adàlúrú ṣe ìkọlù sí abúlé Tudumalam ní ìjọba ìbílẹ̀ Wano, ìpínlẹ̀ Sokoto lálẹ́ àná ọjọ́ Àìkú. Ọ̀jọ̀gbọ́n lórí ààbò Bakassine ni ó ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bakassine, àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ya wọ ìlú lóru tí wọ́n yìnbọn fún àwọn méjì tí wọ́n wà ní ilé ìwòsàn báyìí, jí ọ̀pọ̀ obìnrin gbé, kó wọn lẹ́rù. Gẹ́gẹ́ bí olùgbé kan ṣe sọ, àwọn ará ìlú ní ìkọlù àti ìjínigbé ṣì ń tẹ̀síwájú pẹ̀lú gbogbo àlékún ètò ààbò tí wọ́n ṣe, ṣùgbọ́n àwọn aláṣẹ kò tíì fèsì lórí ìkọlù yìí. Èyí ń wáyé bí ikọ̀ ológun 13 Brigade Nàìjíríà ṣe ṣe àgbàkalẹ̀ èrò ọkọ̀ ojú omi 18 àti ọmọ ọwọ́ 2 lẹ́yìn tí wọ́n já ọkọ̀ yìí gbà ní ojúnà omi Nàìjíríà sí Cameroon. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ igbákejì adarí ìròyìn 13 Brigade, Major Yemi Shokoya, ikọ̀ tí wọ́n darí sí Ikang ni ó tètè fèsì sí ìpè pàjáwìrì tí wọ́n fi lépa àwọn afurasí. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí àwọn afurasí ọ̀daràn orí omi Sea Pirates rẹ́bùrú ọkọ̀ ojú omi tó ń rin ìrìn àjò láàrin Cameroon àti Nàìjíríà nítòsí Kombo Fishing Port láàrin omi Cameroon. Àwọn afurasí tí a gbọ́ wípé wọ́n ń lo speedboat 2 àti ọkọ̀ onígi kan jí èrò inú ọkọ̀ gbé kí wọ́n tó súré fi agbègbè sílẹ̀. Shokoya ní níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn ni wọ́n mú ọ̀kan nínú speedboat wọn dojúdé sínú omi tí ó mú àwọn ọ̀daràn wọ̀nyí já èrò jù sílẹ̀ ná pápá bora. Àtẹ̀jáde ọ̀hún ní gbogbo èrò 18 tí wọ́n ṣe ìkọlù sí ni wọ́n rí gbà kalẹ̀ láì fi ara pa. Kọ̀mándà 13 Brigade Brigadier General P.O. Alimi Kena ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àpẹẹrẹ ìgboyà, courage and professionalism pẹ̀lú àfojúsùn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá lórí omi. Ó wá ké sí ará ìlú kí wọ́n máa ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú àjọ ẹ̀ṣọ́ aláàbò nípa pípèsè ìròyìn tó ṣeé fẹ̀mí tẹ̀ ní kíákíá láti lè ràn wọ́n lọ́wọ́ gbógun ti ìwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Cross River. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.